ológe show ìjọba o. ṣèdájọ́ fún wọn lórí pé ní wọ́n gbìmọ̀ pọ̀ láti pa Timothy Adégòkè wọ́n tún wá convict wọn pé ní wọ́n gba Timothy gangan ìyẹn olùjẹ́jọ́ alákọ̀ọ́kọ́ olùjẹ́jọ́ ẹlẹ́ẹ̀kẹta àti olùjẹ́jọ́ aláìkarùn-ún olùjẹ́jọ́ ẹlẹ́ẹ̀keje ìyẹn kò jẹ̀bi wípé ó pààyàn kò jẹ̀bi pé ó ṣègbìmọ̀ papọ̀ láti pààyàn bọ̀ ó jẹ̀bi wípé ní ó dókítọ̀ ó ṣe àrùmọ̀jẹ ìwé tó present fún ọlọ́pàá ilé ẹjọ́ ti dá lẹ́bi wípé ní ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn àmọ́ ìdájọ́ tí ilé ẹjọ́ fẹ́ fún wọn ti sún sí ọ̀la so ìyẹn la máa padà wá gbọ́ ní ọ̀la bẹ́yẹn. So what can you say about the ruling on the eligibility of Falana? So concerning the ruling, the objection against the appearance of Femi Falana SAN, Fatima Adesina SAN, and Femi Falana Esquire is that they were challenging our appearance, that we do not have the fiat of the Honorable Attorney General to prosecute this case. And in our response to their various objections to our appearance, we argued and placed before the court that the position of the law that is well settled is that for a private legal practitioner to appear to announce their appearance for either the prosecution for any party in the case cannot be questioned by the court or even by any of the parties. The position of the law is clear on that. And the court agreed with us that whether we have a written authority to appear on behalf of the state or not, it is not the duty of the defendants in this case to question our appearance. So the court agreed with our submission that we are indeed on a firmer terrain in appearing for the prosecution of this case. And more importantly, the court was of the opinion that the State Attorney General is a party in the case. If truly, as alleged by the defendants, that the State Attorney General did not authorize the appearance of Femi Falana and Chambers in prosecuting this case, the Attorney General would have objected to our appearance. And from the facts and proceedings of the court, no valid objection or no pending application has been raised by the state government or the Attorney General concerning the appearance of Femi Falana SAN or lawyers from his chambers. So the court dismissed the application on the issue of fiat. So that's the position. Because tó ṣẹlẹ̀ ní wípé ní wọ́n ṣègbìyànjú wípé ní ìdúró wa fún ìjọba níbi kéèsì ìdúró agbẹjọ́rò àgbà Fẹ́mi Falana àti gbogbo lọ́yà tó wá láti iléeṣẹ́ wọn dúró fún gọ́ọ̀mẹ̀ntì wípé ní kò ní ẹ̀tọ́ ní abẹ́ òfin. Àwa dẹ̀ fèsì fún wọn wípé ní a ní ẹ̀tọ́ àti yọ̀ǹda state government àti Attorney General of Osun State láti appear fún state. Ilé ẹjọ́ dẹ̀ ó agree pẹ̀lú wa wípé ní lóòótọ́ tó bá jẹ́ wípé ní Honourable Attorney General ọ̀rọ̀ wa níṣẹ́ tí à ń jẹ́ tí Fẹ́mi Falana SAN jẹ́ ni wọ́n á ti rányàn wá láti wá sọ wípé ní àwọn ò fẹ́ kí Fẹ́mi Falana kan wá appear àmọ́ mi kéèsì yìí Fẹ́mi Falana SAN kan wá appear àmọ́ mi kéèsì pé bọ̀ ilé ẹjọ́ sọ wípé àwọn ò kúkú rí ẹni ìwé láti ọ̀dọ̀ wọn wípé even pé táwọn bá tẹ̀ kò sí òfin kan tó sọ wípé ní tí lọ́ọ̀yà kan bá ń dúró fún ẹnìkan pé olùjẹ́jọ́ kejì àbẹ́ni tí wọ́n jọ ń jẹ́jọ́ lè tako wípé ó dúró wípé ní gbogbo lọ́ọ̀yà ló lè dúró fẹ́ni tó bá wù ẹni tó ní ẹ̀tọ́ àti sọ wípé kí lọ́ọ̀yà kan mọ́ dúró fún ẹnìkan ó ní ẹni tó gbéṣẹ́ fún àníbi kéèsì eléyìí sìn Honourable Attorney General of Osun State ló gbéṣẹ́ fún Fẹ́mi Falana SAN. So tí anybody bá máa object sí appearance Fẹ́mi Falana SAN àbí lawyer from Fẹ́mi Falana SAN and Chambers ó gbọ́dọ̀ jẹ́ Honourable Attorney General of Osun State pé kò dẹ̀ tí ì sí ìwé láti Honourable Attorney General of Osun State níwájú ilé ẹjọ́ títí dé ní wípé ní àwọn ò authorize Fẹ́mi Falana SAN àbí lọ́ọ̀yà tó wọ́n láti Chambers Fẹ́mi Falana SAN láti wá dúró fún ìjọba níbi kéèsì. So ilé ẹjọ́ wá da ẹjọ́ yẹn nù. A rí pé padà dúró fún ẹnìkan ẹ̀bẹ̀ mi ò dúró fún ẹnì kankan tí wọ́n bá ti da ẹjọ́ tán bẹ́ẹ̀ yẹn tí wọ́n dẹ̀ ní tọ̀ ẹ̀jẹ̀ bí ẹ̀sùn báyìí ẹ̀jẹ̀ bí ẹ̀sùn báyìí ẹ̀jẹ̀ bí ẹ̀sùn báyìí nǹkan tí òfin sọ ni pé òfin fi ààyè gba lọ́ọ̀yà agbẹjọ́rò fún olùjẹ́jọ́ láti dìde pé ní olúwa mi ẹ ti sọ wípé ní ó jẹ̀bi àmọ́ ẹ dákun ẹ bá fi ojú àánú wò láti mọ̀rú ìdájọ́ tí ẹ bá fẹ́ fún òfin fàyè gbà tí òfin bá tọ́mádẹ̀ ti sọ bẹ́ẹ̀ yẹn àwa tó jẹ́ prosecution àwa náà ní ráyè a ní right láti fèsì sí nǹkan tí wọ́n bá sọ. Èsì táwa dẹ̀fọ̀ ni wípé nípa ìjẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan olùjẹ́jọ́
àmọ́ nípa olùjẹ́jọ́ ìkeje tí a bá wo ojú gbogbo ẹjọ́ tí kálukú rò láti ipasẹ̀ olùjẹ́jọ́ keje ni a ti rí òkodo ọ̀rọ̀ kéèsì tó ní èmi fi wá dìde láti sọ fún olúwa mi wípé ní wọ́n ti ní ó jẹ̀bi àmọ́ kí olúwa mi kó gba èyí tí agbẹjọ́rò rẹ̀ ń sọ wọlé kí wọ́n nípa bí wọ́n bá ṣe dá ẹjọ́ fún nǹkan tí àwa ṣe lẹ̀ àdúró fẹ́ nìkan kan níbi kéèsì lónìí ìjọba tí ààrẹ ti ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Ọ̀ṣun nílùú Òṣogbo ni a wà ní àtàárọ̀ tá a ti ń mú wá fún yín lórí ìdájọ́ tí ó wáyé lónìí nílé ẹjọ́ gíga tó wà ní ìlú Òṣogbo lórí ikú tó pa Timothy Adégòkè nílé ìtura Hilton ní Ilé Ifẹ̀. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ìdájọ́ ni ó wáyé lónìí, a ti bá àwọn agbẹjọ́rò sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ti bá wa sọ̀rọ̀ ìgbà tí wọ́n kọ sí ìdájọ́ tí ó wáyé lónìí lórí ìgbẹ́jọ́ ikú tó pa Timothy Adégòkè sí ilé ìtura Hilton ní Ilé Ifẹ̀. Adájọ́ ti dá àwọn mẹ́rin ní ẹjọ́ ikú pé tí wọ́n sì dá àwọn mẹ́ta sílẹ̀ pé kán máa lọ lé wọn ní ayọ̀ àtàlàáfíà, ṣùgbọ́n tí agbẹjọ́rò Fatima tí wọ́n tún dìde pé ọ̀kan lára àwọn olùjẹ́jọ́ pé wọ́n gbé kí adájọ́ jọ kó síjú àánú pé torí òun ni ó jẹ́ kí wọ́n rí òdodo ọ̀rọ̀ lórí ẹ̀sùn tí lórí ẹjọ́ ikú Timothy tí wọ́n ṣe tí adájọ́ Adépèlé ṣèlè kí wọ́n padà wá sí ilé ẹjọ́ ní ọ̀la fún ìdájọ́ tí ẹnìkan tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ fún láti wá gbọ́ ìgbẹ́jọ́ rẹ̀. Ilé ẹjọ́ gíga ní ìlú Òṣogbo láwà ibi tí ìdájọ́ lórí ikú tó pa Timothy tí ó ti wáyé lónìí tí wọ́n sì ti sọ pé dókítà náà lóde ó jẹ̀bi ìwé ẹ̀sùn tí wọ́n fi kàn lórí ikú tí ó pa Timothy Adégòkè sí ilé ìtura ìrírí Ilé Ifẹ̀. Gbogbo bó ti ṣe lọ láti mú wá fún yín lórí ìkànnì yìí ní àti àárọ̀ lórí ìdájọ́ ikú tó pa Timothy Adégòkè. Ṣé ẹ̀ ń dà fún wọn?